ṣẹ́rí gbogbo bí bá ṣe fẹ́ gbogbo bí bá ṣe sọ̀rọ̀ yìí mo fẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ létí ọ̀rọ̀ kẹ́ ẹ ṣí etí inú sílẹ̀ ẹ má ṣí tìta sílẹ̀ tó tẹ́ ẹ bá ṣí tìta sílẹ̀ ó possible kẹ́ ẹ má understand mi ọ̀rọ̀ tó ń lọ lórí brother wa tó ń pè ní ṣé bàbá Suna àbí yes ṣe rí perspective tèmi tí mo fẹ́ fi wo ọ̀rọ̀ yìí ó yàtọ̀ sí bí àwọn èèyàn ṣe ń gbé torí mo ti rí káàkiri ọ̀rọ̀ yìí involve àmì Ọlọ́run ó involve Saheed Osupa ó involve Sunday Igboho àwọn mẹ́ta tí mo tún gbọ́ nìyẹn ó tún involve àwọn kan bíi méje ó jẹ́ pé bíi márùn-ún ó involve Pasuma ó involve Saheed Osupa now Alfa Suna sórí ó possible kí n sọ̀rọ̀ yìí kó má like ẹ̀ ó dẹ̀ possible kọ́pọ̀lọpọ̀ bú mi lórí ẹ̀ àmọ́ tí nǹkan bá ti ń lọ bó bá ṣe ń lọ wọ́n níbẹ̀ yẹ bá ṣe lọ nìyẹn ṣe máa ju òkú ẹ̀ jẹ́ kí kọ́kọ́ sọ ọ̀rọ̀ yìí fún ẹ ní kókó sórí gbogbo ọ̀rọ̀ tó ń sọ lọ́dọ̀ tèmi Aare Al-Maroof ó dá lórí owó gbogbo ọ̀rọ̀ tó ń sọ ó dá lórí pé wọ́n ràn mí lọ́wọ́ jẹ́ ń sọ ọkọ̀ fún ẹ Ọlọ́run ló máa ń ràn yàn lọ́wọ́ o àmọ́ ọmọ ẹ̀dá ló máa ń ràn tó ti yé ẹni tí Ọlọ́run ò bá rán sí ẹ ò lè ràn ẹ́ lọ́wọ́ láyé gbàgbé bóyá ṣẹlẹ̀ ọmọ ìyá gan sọmọ ìyá ẹlòmíì fi ọmọ ìyá ẹ lẹ̀ tí mo mọ̀ tó dẹ̀ lọ ran aráàta lọ́wọ́ ọmọ ìyá ò dẹ̀ ṣe wọn kọ́ fún o gbajúmọ̀ ẹlòmíì láìkí gbajúmọ̀ ọ̀ta ju gbajúmọ̀ ọ̀nù ilé lọ ó fẹ́ kán hèlè òun ta ju kó tó hèlè òun nù ilé lọ ibi tí mo wá ru ọ̀rọ̀ yìí sí gangan o ti kọ́kọ́ ṣe nǹkan tí ò dáa fọ̀ wípé o tiẹ̀ ti súnmọ́ pípù yìí o tún wá ní àyà olórí oláyà o wá ń play rẹ́kọ̀dù gbogbo àwọn tó jẹ́ olóòkọ nílẹ̀ Yorùbá kó dáa à ń para wa jẹ́ ìrẹ́lẹ̀ yìí ṣẹ́yìn ò mọ̀ pé àwọn elédè míì tó bá ń gbọ́ kínní tó bá máa fi bú wa wọ́n ní that's how Yorùbá people do. Alfa Suna wallahi ta'ala o ṣe dáadáa o lè bọ́ ta kó bú mi ò ṣe dáadáa o ìrànlọ́wọ́ advice tèmi fún ẹ nìyẹn tẹ́nibọ̀dì bá bọ́ ẹ ó máa pè é tẹ́nibọ̀dì bá pè é ó máa gbé wọn ṣe pè irú wa yóò yẹ ká pè é bọ̀ èdè tó pè é ló jẹ́ ká wálẹ̀ táwa náà ò fi pè é. Báwo ni ìwà àtẹ̀yàn ṣe máa wà nígbà tẹ́ wà ní ìrẹ́pọ̀ tó dáa òfin wa ń yé gbogbo wa ń sì pé ká máa bẹ̀rù láti ẹ̀ tí máa báyàn sọ̀rọ̀ nǹkan tẹ́mi mú point tí mo mú ní gbogbo èyí táwọn oníkálukú sọ ó yàtọ̀ sí tèmi bọ̀ òfin ń yé wa wípé tá a bá ti ń báyàn sọ̀rọ̀ ń sìn a gbọ́dọ̀ máa wẹ̀yìn ni Òṣùpá ń bẹ̀ ẹ sọ̀rọ̀ kí ni nǹkan tó gún ẹ láyà tó fi wá ń pe Òṣùpá àmì tó fi ń rìkọ́ọ̀dù ẹ̀ lábẹ́ òun rìkọ́ọ̀dù Sunday Igboho ó wá play rẹ́kọ̀dù rẹ̀ mọ̀ pé nǹkan nílẹ̀ Yorùbá ń sìn ò dáa gbogbo àwọn tó jọ̀ta Sunday ń sìn wọ́n máa dúró lórí ẹ̀ àwọn tó jọ̀ta Saheed Òṣùpá wọ́n máa dúró lórí ẹ̀ àwọn tó jọ̀ta àmì Ọlọ́run wọ́n máa dúró lórí ẹ̀ àwọn tó jọ̀ta Pasuma wọ́n máa dúró lórí ẹ̀ ṣé kí wọ́n á sọ ọkọ̀ fún ẹ àwọn fáǹsì Pasuma ti hate ẹ báyìí àwọn fáǹsì Òṣùpá ò ní fẹ́ bẹ́ẹ̀ ṣe mọ́ àwọn fáǹsì àmì Ọlọ́run ò ní fẹ́ bẹ́ẹ̀ ṣe mọ́ àwọn fáǹsì talẹ̀ nìkẹ́ni yìí náà àwọn náà ò ní fẹ́ bẹ́ẹ̀ ṣe mọ́ àwọn fáǹsì Sunday Igboho tó bá di wọn ò ní fẹ́ bẹ́ẹ̀ ṣe mọ́ sórí gbogbo kínní yìí ọ̀nà tó yẹ ká gbé nǹkan gbà à ń gbé gbà á ó dẹ̀ máa ń jẹ́ nǹkan tó burú brọ́dà mi mo fi Ọlọ́run búra sódì tá a bá wà ní ilé ayé yìí ẹ̀dá kan nílé ayé ò lè ran ẹ̀dá kankan lọ́wọ́ Ọlọ́run ló mú yàn tó máa ràn ẹ́ lọ́wọ́ wá nítorí ó ṣe yẹn ò dáa ó burú gan-an nísìn ìwọ àtàwọn èèyàn gbà tí wà àti Saheed Òṣùpá tẹ wà ní good time ìwọ àtàmì Ọlọ́run tẹ wà ní good time kódà ìwọ ní the last blogger tí mo lè expect pé ó lè play Saheed Òṣùpá síta ó dẹ̀ mọ tó wà ńlẹ̀ láàrin àwọn olórin gbogbo nǹkan tí Saheed Òṣùpá ti sọ fún ẹ níbi 3-4 years ago ó wá ń play ẹ̀ síta
ìgbà tí nǹkan da o rìkọ́ọ̀dù wọn. So gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ bá àfáà Suna sọ̀rọ̀ ń sìn oníkálukú láti rorí ẹ̀kan tó máa bá sọ̀rọ̀. Irú yín náà máa ń rí pé ẹ máa ń rìkọ́ọ̀dù di ọjọ́ ìjà. Whereas wọ́n ti ní nǹkan burúkú nínú. Osupa lè sọ̀rọ̀, we don't care, kò sẹ́ni tí ò ń sọ̀rọ̀. Èmi náà lè sọ̀rọ̀ opponent mi tájọ́ ń ta mọ́tò. Bí mọ́tò tèmi bá ń tà ní 4,000 tó lọ ń ta 6,000 tó yẹ pé èrè kò yẹ kó jẹ ju $1,000 lọ tó ti gbé 3,000 létí bá rẹ́lu máa pè pé wá mọ́tò tó tà fún NCC èmi abẹ́ rí for 4,000. Iṣẹ́ tàwa ń ṣe ni. Tí ó ti yé yín but àfáà Suna èmi ò ní parọ́ fún ẹ o. Kó tó pẹ́ o ní tètè make apologies gbogbo àwọn tó ṣẹ̀ yìí ò ń ṣe àwọn tó lè ṣẹ̀. O ò lè gbé wọn wálẹ̀ alákọ̀ọ́kọ́ Ọlọ́run ló gbéyàn wálẹ̀. O ò lè gbé wọn sókè ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run ló gbéyàn sókè. Àwọn tó wá ń bù yìí àwọn tó ti rí ọwọ́ jẹ tó ti rí ọwọ́ họrí tó lè họra nígbà tó wù wọ́n àwọn nìwọ wá ń bú ló wá mú fídíò wọn. Wọ́n lè ṣe nǹkan tí ò dáa everybody lè kàǹtì ẹ̀ èmi ò judge lórí nǹkan tí wọ́n sọ. But ibi tí mò ń lọ gangan ni pé àfáà Suna kí ló mú ẹ ta ló kì ẹ láyà pé lọ play recording ní Saheed Osupa play recording Sunday Igboho ó mọ̀ pé inú ọ̀rọ̀ tí Sunday Igboho sọ yẹn so mọ̀ pé ọ̀rọ̀ tí Sunday Igboho sọ fún reply tó play yẹn ó lè dájà alẹ̀ láàrin òun àti òun Saheed Osupa gangan fúnra rẹ̀ ó bá dájà ẹgbẹ́ kó má kó wọn pọ̀ ọ̀rọ̀ tí àmì Ọlọ́run sọ àtọ̀rọ̀ tí gbogbo wọn sọ tó fi ń sọ̀rọ̀ yẹn ó lè dágò bẹ́ẹ̀lẹ̀ tí àmì Ọlọ́run bá ṣe nǹkan tí ò dá sí àwọn àáfà ẹgbẹ́ ẹ̀ wọ́n á fi tákù ẹ̀ lọ́jọ́ iwájú táwọn olórin kéékèèké bá máa mú sìn wọ́n lè mú Pàṣọ bú táwọn olórin kéékèèké bá máa mú sìn wọ́n á mú Saheed Osupa bú àwọn tó jọ̀ta Sunday Igboho wọ́n á mú Sunday Igboho bú. You can't do that. O lè ṣe nǹkan bẹ́ẹ̀ you can't be doing that kind of thing kò ń ṣe nǹkan tó dáa kò ń ṣe ọ̀rọ̀ tó yẹ kó máa jáde lẹ́nu ọmọ Yorùbá gidi. A lè rẹ́ni tó máa ní ààrẹ kíní kan mo mọ̀ pé tá a bá sọ̀rọ̀ he àwọn dèdè nìkan máa wá bí ọ̀rọ̀ bí náà máa sọ ọ̀rọ̀ tá à ń dá sí yóò kọ̀rọ̀ ọba ẹ máa wò ó máa fi hàn yín ẹ rí kọ́mẹ̀ntì àwọn olórí burúkú kan kọ́mẹ̀ntì tó máa sọ kọ́mẹ̀ntì ọ̀rọ̀ ọba táwa ti fò kúrò kọjá lórí ẹ̀ òun náà sọ bọ́ mo máa ń sọ nobody nínú yín tó lè stop mi láti má post mọ́ àbí láti má sọ̀rọ̀ ọba mọ́ ìyẹn ò possible ẹ má bu ọba làwa ń sọ èmi ráwọn kan tó ń ṣe apology o tẹ́ ẹ bá ti búyàn tán ẹ ń bọ̀ tẹ̀yìn apologize apology yìí ò ṣiṣẹ́ kankan gbogbo ẹnu mo fi sọ mo gbọ́ tí dèdè nìkan sọ̀rọ̀ tó ní pé kémi bọ́ta kí wá bẹ ta ni kí wá bẹ ta ni mo bu ẹni tó bá búyàn lọ ń bẹ̀yàn mo fi Ọlọ́run búra tí ìyá mi bá sọ̀kalẹ̀ lọ́run tí bàbá mi bá sọ̀kalẹ̀ lọ́run wàláì kò sẹ́ni tó lè pè é pé kí wá apologize fún anybody mọ́ ta ni tó fẹ́ apologize fún nílẹ̀ Yorùbá àfáà Suna kò dáa téèyàn bá ṣe nǹkan tí ò dáa wú àwọn tó kó pọ̀ gbogbo àwọn tó gbájọ mọ́ra wọn ó dẹ̀ rò pé àwọn fáǹsì ẹ máa tẹ̀lé ẹ mọ́ mo fi Ọlọ́run búra tí Òṣùpá bá kọ ní ẹyọ kan pín báyìí gbogbo fáǹsì ẹ máa drop ni tó bá ní kọ́ hàn fọ́lù ẹ̀ kọ́ ló lótú gan tó ní kìmí nígbà tó ní kọ́ hàn fọ́lù ẹ̀ kọ́ lá jáde ẹ má hàn fọ́lù mi o mo jẹ́rìí brother mi nígbà tó mọ̀ pọ́ náà jẹun ni ibẹ̀ ló ti ń jẹun so gbogbo ọ̀rọ̀ tó sọ́ọ̀sìn ABC ọ̀rọ̀ yìí ṣe é fẹ́ gbọ́ gbogbo èèyàn owó ló dálé wọn ò help ẹ that is exactly nǹkan tó ń sọ Ọlọ́run ló ń help èèyàn àfáà Suna tètè ṣàtúnṣe o tó o bá lè ṣàtúnṣe online èmi mọ̀ pé kò sí tó máa gbágbó ẹ mọ́ nu wọn kò sí tó máa gbágbó ẹ mọ́ gbogbo ẹnu mo fi sọ tí wọ́n ta bá ṣe kinní kan ká fa ọ̀tún mọ́ra ká fòsì mọ́ra ètò òṣè yìí ọ̀rọ̀ tó ti balẹ̀ jẹ́ ni ó ti fi ba nǹkan jẹ́ ó wá jẹ́ kí ọ̀tá oníkálukú wọn kàn rí nǹkan mú àwọn náà ti rí channel bọ́ ibi tí mo fẹ́ kọ́ ẹ̀yin èèyàn ẹjọ́ torí Ọlọ́run tẹ́ bá ti ń báyàn sọ̀rọ̀ ẹ fààyè jálẹ̀ o bàbá Suna àyèjà tó fi lẹ̀ àbí kí náà pè é kí ni mi tiẹ̀ ti gbàgbé orúkọ ẹ̀ àfáà Suna àyèjà tó fi lẹ̀ ni pé kóun rìkọ́ọ̀dù wọn ní 1-2 years ago nígbà tí nǹkan ń dùn ẹ̀yin wèrè tó yẹ pé tó bá ti ń bá yín sọ̀rọ̀ ẹ máa rìkọ́ọ̀dù ni ẹ̀yin wèrè tó yẹ pé tíyàn bá fi voice message ilẹ̀ fún before you know it ẹ ti fi ṣe show eléyìí ti kọ́ wa lọ́gbọ́n bọ̀ṣọ́ fẹ́ gbọ́ brọ́dà mi ọ̀pọ̀lọpọ̀ ló máa hàn fọ́lù ẹ bẹ́ẹ̀ mi gan ṣe ń sọ yìí mo ti hàn fọ́lù ẹ lójú ẹsẹ̀ torí kò ṣe nǹkan tó dáa ló ṣe Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìran mi Ọ̀yọ́ ni bàbá tó bímọ ìlú Washington DC làwọn àṣetiri State House ní Washington ni mo wà yìí State House